kí ni mo ṣe fún ẹ kí ni mo rà nígbẹ́. mo fẹ́ mọ tó ṣe. ìbàjọ́ wà náà ni. ibi tí ó jọba o àjọba o àjọba. Ọmọlọ́lá, oyún eléyìí náà tún ti bàjẹ́. Ta ni mo ṣẹ̀ gùn ọ́? Ta ni mo ṣẹ̀ tí ó fẹ́ kí ni mo láyé? Ọlọ́wọ́. Ilé yóò da ìwọ náà, yóò da. Kò sí wàhálà, ìyàwó yín wà òkè. Mo kò sọ̀rọ̀ láti sọ fún yín pé oyún yẹn tún ti bàjẹ́. Ẹ kódà omi ló dànù, àgbè òfò nígbà téèyàn àti ìyàwó yín bá ṣì wà. Kí ló dé? Kí ṣe lọ́jọ́ orí ẹ máa ṣe mí? Kí ni ìṣe ń pọ̀ jù? Ọkùnrin ní ṣe solution. Go! Ṣẹlẹ̀ tí mo bá ìbá ṣẹlẹ̀, àwọn tó já sí wípé ó tún ṣẹlẹ̀ léraléra. Àwọn kan bẹ̀rẹ̀ sí ni máa kọ yín kọ̀ọ̀kan. Wọ́n lè máa kọ yín sí àǹtí. Àǹtí tẹ́lẹ̀ ń wò yìí láti ìgbà tí mi ti mọ̀ wọn, èèyàn dáadáa ni wọ́n. Kò sígbà tí mo wá látàbúlé tí wọ́n ṣe dáadáa sí mi. Ẹ wò ó, àsìkò tẹ́ ẹ wà yìí, ẹ ní láti fi ìfẹ́ hàn sí wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n ronú. Ẹ má jẹ́ kí wọ́n ṣera wọn léṣe. Ẹ fi ìfẹ́ hàn sí wọn kẹ́ ẹ súnmọ́. Ẹ má jẹ́ kọ́kọ́ yín sí wọn o. Ẹ má jẹ́ kọ́kọ́ yín sí wọn o. Àmùdá, ṣé kí n má parọ́ fún ẹ? Kò sẹ́nikẹ́ni tó lè bá mi sọ nǹkan kan àbí tó lè yí mi lọ́kàn padà lórí ìyàwó mi. Ẹyin tí mo like tó lè like mi. So kí ló fẹ́ ṣẹlẹ̀? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àwọn ò kákùn kankan o láàrin àwa méjèèjì. A gbà yí pé Ọlọ́run ọba ló ń sọ láì. Tó bá dẹ̀ tún pẹ́ Ọlọ́run á tún mú nírọ̀rùn. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa o. Jọ̀ọ́ torí Ọlọ́run aya mi olórí. Ṣé ẹ ló ń jẹ ńlé? Gbogbo kíhun tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀, èmi fẹ́ jẹ, ebi ń pa mí o. Ṣé ẹlẹ́lùbọ̀ tó dá ńlé? Lọ bá mi ṣoúnjẹ, lọ bá mi ṣoúnjẹ. Mo fẹ́ jẹun. Máa máa jẹun. Máa jẹun. Ní situation tá a wà yìí. Ẹlùbọ̀ ọlá fún gidi. Ó bá mi rò kó fẹ́lẹ́. Kò sí nǹkan kan tó ṣe wá jẹ ẹjẹ kan jẹun, kò sí tó sì kan. Kọ́ládé ọkọ mi jẹ́ ń rí ẹ. Jẹ́ ń jẹun náà. Jẹ́ ń rí ẹ ká tó jẹun, ká tó ṣoúnjẹ tán jẹ́ ń rí ẹ. Sórí Kọ́ládé, sórí gbogbo nǹkan tí amòkú mẹ́kọ̀ọ́ àmùdá tó ń san pálọ̀ yẹn kò kan èmi o. Èmi ò lọ́wọ́ sí mi fi gbogbo ara sí pàápàá. Bòbí, ìyàwó ẹ tó ń lóyún ní gbogbo ìgbà. Gbà tí o kì í ṣe fún ẹ̀kẹ́lé jábọ́, ẹ̀kejì jábọ́, ẹ̀kẹta jábọ́ láì ṣe pé yan wọn ẹ̀fọ́, láì ṣe wéédú. Èmi ò lọ́wọ́ sí o. Ọlọ́run kú ṣe. Ó ti ń lóyún kí n ṣàrẹ ẹni kan wà. Àbí kọ́ ẹ pé kò lóyún nìsà ní bóyá nǹkan wọ nìkan ṣe. Ó dẹ̀ ti ń lóyún. Ntẹ́mi wá fẹ́ sọ fún ẹ ní ìsìn ni pé fẹ́ ìyàwó mi síta.
fẹ́yàwó mi síta o bó bá dé lè fẹ́ síta fẹ́ sọ́dọ̀ mi máa tọ́jú ẹ̀ kò sí tó fi ń ṣèyàn mi ò lọ́wọ́ sí o mi ò lọ́wọ́ sí rárá. mọ́mí ẹ bá yẹ kí n tán yín tó bá yẹ pé ibi tẹ́ ń lọ nìyẹn kò lè wọ́ọ̀kì o sẹ́rí àwọn mi tẹ́ ń wò yẹn mi ò lè ẹ́fà fi báyàn kankan ṣeré bó ṣe wà yẹn mo nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ mi gidi gan gbogbo à ń lóyún oyún wálẹ̀ yẹn mọ́mí ẹ gbà yí pé owó ọlọ́run ni àsìkò ń bọ̀ tó máa yọ máa wọnú ilé mi wá ń bí sẹ́yìn gan máa fojú ara yín rí báyìí. gbé gbogbo ẹnu ẹ sọ́hùn mo ń sọ̀rọ̀ lọ́ mi lọ́rùn kí ni ṣe ẹnu mo ní mo fẹ́ rí fún ẹ mo fẹ́ gbọ́ ọmọ mi jó lásìkò jọ torí ọlọ́run kan tí bá fẹ́ ni kò ṣe fún mi. gbogbo ohun tẹ́ sọ pátápátá ni pé kí n fẹ́ yàwó mi àbí. bẹ́ẹ̀ni a máa sọ yẹn létà kó ń sọ̀rọ̀ bí. ó dà promise mi. mo ní máa bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ létà ẹ mọ̀ pé mo yé la wa ìyá mi gbọ́dọ̀ gbọ́. ọ̀nà gbọ́ kó gbọ́ o. so daddy bó ṣe sọ gbòòṣòro yẹn fún mi mo ní láti máa sọ́dọ̀ yín torí mo pé láti pàṣẹ yín olúwa bá tán ṣòro ẹ̀. ṣíwájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah Jésù Kristi mímọ́. Michael mímọ́ gbàdúrà fún àwọn ọmọ rẹ bàbá gbàdúrà fún àwọn ọmọ rẹ olúwa ọlọ́run alágbára jẹ́ kí wọ́n ríre jẹ́ kí wọ́n ríre tọ́ ìmọ́lẹ̀ sí ayé wọn Jésù Kristi olúwa wa àmín 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 méje hallelujah 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 hallelujah. Ẹ jókòó. Kúnlé. Yes sir. Kí ni orúkọ ọ̀rẹ́ ẹ? Kọ́ládé ni sà. Kọ́ládé. bẹ́ẹ̀ ni sà. Ìyá tó bí ni lọ́mọ ńkọ́? wọ́n wà. Wọ́n yìí wà láyé pẹ́ ní fọlọ́n. Níwọ̀n ìgbà tí ìyá tó bí ni lọ́mọ ṣì wà láyé ìyẹn á jẹ́ kí òkè ìṣòro yìí kó tètè di pẹ̀tẹ́lẹ̀ nítorí ipa tí ìyá ẹ máa kó lórí yíyanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe kékeré rárá nítorí ìdí èyí àfi kó gbìyànjú kó dùn ìyá ẹ nínú torí pé ẹni tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ wà á kọ́kọ́ dùn nínú wà á wá nǹkan bàǹtàbàǹtà tó jọjú fi ta ìyá ẹ lọ́rẹ lásìkò tó o bá wá rí wípé inú ìyá yìí ń dùn lọ́pọ̀lọpọ̀ kó wá béèrè ìyá mi kí ni ohun tí ẹ mọ̀ àbí kí ni ohun tí ẹ lè sọ lórí rògbòdìyàn ayé mi ṣe kí lẹ mọ̀ tó lè jẹ́ ọ̀nà àbáyọ fún òkè ìṣòro mi yìí tó bá ti sọ ó dá mi lójú wípé dídùn báyìí lẹ́sàn máa sọ. Kúnlẹ̀. Yes Kọ́ládé. kí ló rí sí ọ̀rọ̀ tí alàgbà sọ fún alẹ́ kan yìí. ọ̀rọ̀ ewo ń bẹ̀. alàgbà ọ̀rọ̀ tó ń sọ fún wa ń sìn ní church tá a ti ń bọ̀ kí ni wọ́n rí sí because àtìgbà tí mo ti jáde má yẹ kí n tọ́ wọ́n ronú nípa èyí. ṣé o fẹ́ máa wọ́n ẹ̀mí máa gbọ́rọ̀ lẹ́nu mi sìn àbí kí ni ọdún sọ ń sìn àjọ tẹ́tí gbọ́ ọ̀gọ́ tó ń sọ ni náà so kí ló ń bá mi sọ ń sìn. mo kàn tán mi wọ́n mí ilẹ̀ ẹni tì níta bá délé pé kí n lọ tọ́jú màmá mi kí n lè ra ẹ̀bùn tó bá tójú pé kí n gbé fún wọn nǹkan tó ń sọ náà nìyẹn mo wá ń wò pé wáyé tó máa jẹ́ pé àbálò àbábọ̀ ọ̀rọ̀ yìí màmá mi náà máa ní kí n lọ rẹ̀bùn fún. nǹkan tí pásítọ̀ tí a jẹ́ kó mọ̀ ni pé from sí ẹ̀ gangan àwọn lọ́wọ́ àǹdí problem ẹ̀ gbogbo disturbances stagnancy tó ń go through àwọn lọ́wọ́ àǹdí ẹ̀ so o ní any problem just go and meet her wọn ò ní choice wọn á ti open up fún ẹ náà àwọn lọ́wọ́ àǹdí everything. tí màá fẹ́ gbọ́ yé dáadáa pé mọ́mì mi wọ́n wà nídìí ọ̀rọ̀ gbogbo aburú tó ń ṣe mí látijọ́ yìí lóun try láti sọ yẹn. kí ló dé tálàgbà yẹn wàá lè sọ dílé fún mi so màá lè mọ ibi tí mò ń lọ kí ló tó lè sọ dílé tó fi jẹ́ pé wọ́n kàn ń mọ bí òwe ọkàn rárá sọ̀rọ̀ yẹn fún mi kí ló tó lè sọ dílé. ọmọ kan tẹ́mi kan lè sọ kò máa imagine báwo làwọn abiyamọ kan lè wà ìmúra àwọn abiyamọ yẹn ẹ bímọ ẹ tó wá ń ṣe ọmọ yín fúnra yín seriously ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó dùn mí bọ̀ mí kò fẹ́
really ìdásí mọ̀ tí wọn kò ń ṣe ọ̀rọ̀ family tèmi. ṣé kí n má parọ́ tán ẹ̀ wọ́n mi nìkan gbà lé. màá jẹ́ kán mọ̀ yìí pé bọ́n ṣe wà yẹn tó bá jẹ́ pé bí tó bí mi sílé ayé wọ́n fẹ́ wá fi mí fún ìyà jẹ ni màá jẹ́ kán mọ̀ pé mi gan wọ́n ti bí mi tọ́mọ láti túnra mi bí. wàá dúró kọ́lá o ti ń bínú nìyẹn. kí ló dé tó ń bá mi sọ̀rọ̀ báyìí ṣé o mọ nǹkan tí mo ti pass through ni o mọ gbogbo nǹkan ojú mi ti rí lóríṣiríṣi ni kó tó wá jẹ́ pé màmá tó bí mi sílé ayé ló wà nú àwọn èèyàn tó tún dínà progress mi láti má lè kí n ní lọ síwájú láti má lè jẹ́ kí ìyàwó mi rí oyún ní débi tó máa bímọ. o mọ̀ kọ́tẹ́ ìmọ̀ àṣọ mo fẹ́ kó tèkẹ́ yìí ṣe o máa bá mọ́ mi fà aláàjù ọ̀sùn yẹn tèkẹ́ ọ yóò ẹ̀kú tí ń bínú má bínú rárá o tèkẹ́ easy just take it easy kọ́tẹ́ pásítọ̀ ni kò ṣe yẹn ọ̀rọ̀ gift yẹn lọ fún wọn gbà immediately wọ́n máa free ẹ̀ seriously. Okay, mo ti gbọ́. Serious kò ní lẹ́yìn náà. Kò yé nǹkan mo wà okay náà mi ti jáde mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jáde mo sì lè dúró lẹ́yìn bóyá bí 30 minutes. Okay máa dúró lẹ́yìn ṣẹ́gbọ́n. All right. Hello, baby. Báwo. Kí lẹ tó rí láwọn? Ṣé bí ọ̀dọ̀ mọ́ mi mo sọ fún pé mo lọ lé mi. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n wá fi yé mi pé àwọn lọ síbi kan wọ́n wá ní kí n ra nǹkan tó jọjú tó nice fún mọ́mí ẹ̀ tí má ti wá rà fún wọn tán kí n béèrè lọ́wọ́ wọn pé kí nìdí tí oyún fi ń bàjẹ́ lára mi. Ibi tó lọ ó wáyà lọ́dọ̀ mọ́mí wa sọ pé àwọn lọ síbi kan pé wọ́n ní kó ra nǹkan kan kó gbé fún mọ́mí mi kó dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tóyún fi ń bàjẹ́ lára ẹ̀. wàá wá nǹkan bàǹtàbàǹtà tó jọjú fi ta ìyá ẹ lọ́rẹ kó wá béèrè ìyá mi kí ni ohun tí ẹ mọ̀ àbí kí ni ohun tí ẹ lè sọ lórí rògbòdìyàn ayé mi yìí. nǹkan tí pásítọ̀ tí a jẹ́ kó mọ̀ ni pé from sí ẹ̀ gangan àwọn lọ́wọ́ àyìn di problem ẹ̀. Anyway ó nice àbí màmá ń jàǹfààní náà nìyẹn. Ṣé kò sí? Àtọ̀ àbí ìyá náà ṣàjọ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. So tó bá dọ̀la báyìí ẹ̀ẹ́dì lọ fún ọ. Kò sí wàhálà. Ṣó ti jẹun? Mo sì wà okay for now. Okay. ọ̀rọ̀ yìí mà ti fẹ́ máa jọ bẹ́ẹ̀. èmi nìkan tán oúnjẹ mo ní kóró lẹ́nu yín ẹ̀yin náà jẹun ọmọ ní agbára Ọlọ́run gbogbo tó ń inú ẹ̀mí Ọlọ́run á bá mi ṣe fún yín pẹ̀lú ìrọ̀rùn. àmín o mọ́mí sẹ́rílẹ̀ nǹkan kékeré ni o tó wà máa tó bí ọjọ́ mẹ́ta
tánstírì irú ilé làwọn gbé wá níwọ̀n ìgbà tó jẹ́ pé nǹkan tá à ń wá tó bá ti tó wa lọ́wọ́ ẹ wo ẹ jẹ́ ìtòjì léyìí lọ oúnjẹ ọmọ ní kò ní kúrò lẹ́nu yín ẹ pẹ̀lẹ́ mọ́mí à ní dúró pípẹ́ o torí mi àti ìyàwó mi àsáré fẹ́ débi kan a kàn ní ká drop ẹrù fún yín ká dé máa lọ ni. irọ́ o mo ṣe ẹsẹ̀ gbúrò ọ̀bọ̀rọ̀ tán ni láéláyé kálukálù ìyàwó mi wọ́n wà lóko ní ọ̀la. ẹ jókòó lọ sọrí ẹ pẹ̀lẹ́ ẹ fọkàn balẹ̀. ibi tí ẹ wà ilé aláyọ̀ ni ẹ̀yin náà ti mọ̀ mo wá láyọ̀ láti sọ fún yín pé ẹ ti lóyún oṣù méjì báyìí. dókítà mo ti lóyún oṣù méjì. Ọlọ́run máa ṣe wọn o ẹlẹ́dàá mi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ìyẹn jẹ́ kẹ́ mọ̀ pé kò sí tọ́lọ́run ọba ò lè ṣe níwọ̀n bá àgbà téèyàn bá ti fọlọ́run sílẹ̀ but oyún yẹn wá lè wọ̀nù yà àwọn èèwọ̀ tó wà ń bẹ̀ ni wípé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tó lágbára ẹ̀dẹ̀ gbọ́dọ̀ máa jẹ èso ní gbogbo ìgbà kẹ̀dẹ̀ rí pé ẹ̀ ń wá sí hospital lóòrèkóòrè ẹ o máa pọ̀kọ́ yẹn gan máa sọ fún wọn tó bá ṣe é ṣe gan tẹ bá fẹ́ wẹ̀ kọ́ máa bá yẹn gbé omi lọ sí bedroom. so any problem okay sí àlà ìbejì ní gan bí mo ṣe ń wọ ó tún wá jọ ọkùnrin méjì. ìwọ wẹ̀lẹ̀ yìí kí ni mo ṣe fún ẹ. mo fẹ́ jẹun tó dùn mo máa jẹun tó dùn. sínú àṣẹrẹ yìí ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín gbogbo nǹkan tẹ́ ń pa tẹ́ ń jẹ gbogbo ẹni mo ti gbọ́ so gbogbo bí mo yẹ máa ń ṣe fún yín tó ó lè jẹ́ yìí lẹ́tọ́ máa wà nínú kí ìyàwó mi má lóyún débi tó máa bímọ. má sọ bẹ́ẹ̀ yẹn má sọ bẹ́ẹ̀ yẹn ohun mi náà kó má rí fún ara ẹ̀ àdúrà lè máa gbà àdúrà ni ó máa gbà. àdúrà wèrè wọn náà lẹnu yá jẹ yín àdúrà wọn náà lẹnu yá jẹ ẹ wo ẹ bá jẹ ntọ yìí gbogbo ilé tí mo ti bá yín sọ yìí ó ti di pásítẹ̀ ọ̀rọ̀ ìgbàlù fún wọn bá yín ṣe níbi ẹ̀rí lọ wò lónìí ẹ̀rí lọ. àdá mo fún ọ ọlọ́dẹ ni o. inú burúkú ni kí yóò èsì lélẹ́yìn orí kílẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ ti sẹ́.
àwọn èèyàn ò gba ìyẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ wàá má ṣàpá. màá ti sá wọn pa jù màá ti sá wọn màá kun wọn wẹ́nẹ̀wẹ́nẹ̀ màá kun wọn jù. wàá sápá jù ẹjọ́ tí gbórin rí Kọ́ládé ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa ó ti gbọ́ rí ìtọ́mọ yẹ lójú ni wọ́n sọ yẹn o káṣẹ́ wàá sọ ọmọ tó yọ àdá tó fẹ́ ṣàyẹ̀ ẹ̀ Kọ́ládé má gbèrè ṣe pé kí nìyẹn bá ṣe é. ẹ̀sà ó dàbí pé nǹkan tí mò ń sọ ẹ̀ fi bẹ́ẹ̀ understand mi ẹ mọ nǹkan tí mò ń fojú wì sà ẹ wọ́rú mi bí ẹ ṣe wà gbogbo nǹkan tẹ̀ ń wo ìyá sọ lásán ni o kò sẹ́ni tí tó dàbí ìgbà tí ìyàwó tí mo fẹ́ tó bá pariwo mi kiri pé kò sí nǹkan kan fún èmi tí ń kẹ́rù mo ti ń lọ ṣé tó bá sọ̀dí rẹ wá lẹ́nu ẹ máa wà ókè ẹ̀yin náà máa wò ó náà ń gbọ́ tó bá jẹ́ pé ojoojúmọ́ wọ́n ní kí n máa gbẹ́bọ fún ìyá mi lójoojúmọ́ èyí tó ti wà lè jù ni pé wọ́n ní láàárọ̀ kí n máa kúnlẹ̀ kí ìyá mi máa ṣàdúrà lé mi lórí upon that kò sí nǹkan kan tó change wọ́n ní kí n máa ra oríṣiríṣi nǹkan dùnú tó máa mú inú ìyá dùn sọmọ gbogbo ẹni mo ti rà kò sí nǹkan kan ẹ wá ní kí n má pa wọn mi ní sọ kankan fún yín mọ́ lẹ́yìn eléyìí tẹ́ bá tún pè mí mi ní dá yín lóhùn o. Kọ́ládé lọ́rọ̀ ká jẹ níyẹ. báwo ló ti mọ̀ ọlọ́run ajé ó dáa fún àjẹnìyàn. Kọ́ládé ògò ìyá tó bí ẹ tí ò pẹ́ nígbà tó wà nù oyún tí ò pẹ́ nígbà tó bí ẹ ìyá tó bí ẹ tí ò pẹ́ tó fi dàgbà tó báyìí tó wá jẹ́ pé ń sìn ló wáṣẹ̀ wá dé àjẹ́ torí ò ní problem kékeré ẹ kí lẹ́yìn ọmọ ìṣe máa ronú báyìí ná káwọn èèyàn máa wà dìde sí ẹ kó wá ṣàyẹ ẹ pa ṣé wọn náà máa wà láyé bó bá tiẹ̀ wà láyé gan ṣé bànújẹ́ yóò ní síbẹ̀ pé ọmọ tẹ́lẹ̀ tó ń lọ yẹ Kọ́ládé òun ló pààyẹ́ o fún èmi ní opportunity láti step into it jẹ́ kémi ó kó sínú wàhálà tó níyẹn kí n wọlé sínú ẹ̀ ṣó ti yẹ ọ̀sẹ̀ díẹ̀ ni kó fún mi wà á rí pé solution máa jáde. ẹ wo eléyìí tẹ́ ń sọ ìkọlù kan ẹ understand nǹkan tí mò ń sọ ẹ sọ pé kí n fún yín lọ́sẹ̀ kan tí máa fún yín lọ́sẹ̀ kan yẹn tí ò bá lọ kí lẹ fẹ́ kí n ṣe. Kọ́ládé don't do anything stupid okay fún èmi ní àǹfààní tó gbọ́ ẹ̀yin ọmọ kékeré láì ṣe bá sọ̀rọ̀ gáà wà á dẹ́ ṣáyé ẹ pa. ó dà mo fún yín lọ́sẹ̀ kan yẹn. kọ̀sẹ̀ díẹ̀ ní kankan o few weeks. mo gbọ́ àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín o màá ṣe nǹkan tẹ́ fẹ́ o but tí ò bá ti bọ́ sí mi ò ní jíṣẹ́ fún yín o ẹ kàn máa délé ẹ máa rí i pé wọ́n ti di ẹran màálù kélekèle tí wọ́n ń tà ní o. o ń tẹ́tí mi nìyẹn ìwọ jẹ́ kí mi ò yanjú tó ń fẹ́ yanjú náà ojú ò ní tiẹ̀ ṣé ti yẹ ojú ìtì sójà lójú ogun kò sí ara ẹ̀yà máa. Olùfẹ́ mi. Lójoojúmọ́ tí bá ti ń rojú ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa ń wà lójú mi ìjọ mọ̀ fún mo nífẹ̀ẹ́ sá. Onífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ olólùfẹ́ ẹni bí ọkọ mi bí n bá rí ẹ mo lè gbégún létí. Lóòótọ́. Wàláhì tàláhì tí n bá rí ẹ báyìí mo lè tòrìṣà láyà. Àbẹ̀jẹ́ o àbẹ̀jẹ́ owó àbẹ̀jẹ́ o àbẹ̀jẹ́ pàtàkì. Alágogo lékunlékun abẹ̀yìn arógélémọ̀gélémọ̀ wọ́n ń lọ lóde òkárá lé àbẹ̀jẹ́ o àbẹ̀jẹ́ o. Kọ́ládé o sọ pé onífẹ̀ẹ́ mi dénúdénú. Mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn. Dénúdénú désàlẹ̀. Tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ mi mo fẹ́ bèrè kankan náà. Gbogbo nǹkan tó bá fẹ́ ó yà fẹnu ara rẹ kò sí tàbí sí. Mo fẹ́ kó o ra tírélà fún mi. Tírélà kí ló fi. Ó máa fi lọ sódò lọ pọnmi ó sì máa lọ fi kéré ọjà. Eléyìí tó béèrè kékeré ní níwájú Ọlọ́run. Lóòótọ́. Kékeré ni. Mo ṣe tán láti ra tírélà kódà lọ́la ni mo ṣe tán láti rà fún ọ. Orí mi ò ṣe é Kọ́ládé ó ra tírélà fún mi lọ́la. Èmi àti wèrè jọ ń play love lójú oorun.
gbèsè ẹ wọ ọ̀rọ̀ tí a balẹ̀ lẹ́yìn o mo sọ fún ìjọ yẹn mo ní nǹkan tí ẹ kára bọ̀ yìí mo ní ẹ má jẹ̀bi bẹ́ẹ̀. ẹ kí ló tún dé Kọ́ládé gbogbo ohun tí ẹ ṣe jẹ́ bí fìjàbí báyìí kí ló dé. ẹ sọ fún mi pé few week òní ní oṣù kan pé mi ò rí kankan mi ò ní gbà o màá tẹ̀fẹ̀ nú mi ò ní gbà mo fẹ́ sọ fún yín nìyẹn. ẹ kí ló tún wá dé báyìí kí ló tún ṣẹlẹ̀ báyìí. ẹ sọ fún mi pé kí ló ṣẹlẹ̀. o tún lápẹẹrẹ ni. wọ́n á já ìkànnà kúrò lọ́rùn mi. òru mọ́júmọ́ òní mo bá wúlò lò pọ̀. wèrè ọmọ ìgboro àti wèrè kankan tó dórí jìnnà. wèrè tán jaṣọ mọ́ lọ́rùn tó ní gbogbo kíní bálabàlà lójú. o ṣe gangan. mo tẹ́kàn lẹ̀. ọ̀rọ̀ ti kó ní ọ̀rọ̀ pé yẹ ló ṣe. Kọ́ládé ó ti kó pé yẹ ló ṣe. ọ̀rọ̀ ti ní ọwọ́ ayé ní tó tíìkì ayé ń ṣiyẹ́ tó di kọ̀. ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àfi ká wá jáde sọ̀rọ̀ ààrẹ o tó o bá ti jáde sí ọ̀rọ̀ ààrẹ ẹ paripa ọ̀rọ̀ ẹ dọ̀rọ̀ Bethlehem and Judea nìyẹn àfi kó tó àwọn àgbàlagbà lọ àwọn àgbàlagbà ló lè rí solution sí problem tó ní. àgbàlagbà bó táwọn àgbàlagbà tẹ̀ ń sọ yìí àwọn yẹn náà ni wọ́n ní màmá mi ló ń ṣe mí. Kọ́ládé irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ kọ́ ọ̀hún tún lágbàlagbà. àwọn àgbà tó mọyún ògbé náà kára wọn àwọn arínúróde olùgbọ̀rọ̀ ọkọ̀ tọ́kítà bá wù ẹ̀ báyìí wọ́n á sọ next tó máa ṣe fún ẹ àwọn tó máa tọ̀ lọ nìyí. dáàdi mi kì í jáde mi ò mọ bí kankan. èmi má bí kan gbogbo ayé mi ò kò mo fi ṣe pátápátá kò sí nǹkan méjì tó lówó lọ́wọ́ mo sì lówó díẹ̀. kì í ṣòwò díẹ̀ o èmi àmú ẹ débi tó máa lọ ṣùgbọ́n wà náwó máa try wọlé bá mẹ́wù. ìdágbọ̀rọ̀ rẹ tẹ̀sí ìpolówó àlọ́ wọn náà jẹ́ níyàbá mẹ́wù jáde ó bá mú. bàbá Ìgbàrú ọ̀rọ̀ ọmọ tẹ́ ẹ bá wáyé Ifá ní yóò lójú ọkàn rẹ̀ ó sì balẹ̀ gbogbo orí àtò lọ́wọ́ ṣùgbọ́n Ifá ní àfikọ́mọ yìí bá wèrè òlòpọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín kó bá wèrè lò pọ̀ ní gbogbo orí bá tó lọ́wọ́ ó tán. yẹn ò lè. dáàdi yìí náà dẹ́ tún ní kò lè bá wù síbi kan tí mo tún ṣẹlẹ̀ sí mi látọjú oorun ni tí mo fi máa bá yín tẹ́fí mi wá síbi àwọn tún sọ pé kí n tún bá wèrè lò pọ̀ lójú ayé ẹ wò sá ẹ má dá dáàdi lóhùn ó lè. o ti bá a lò pọ̀ látọjú oorun ó tán nǹkan tí ó tán ṣòro rẹ̀ bí n ti nì nǹkan tó o ti ṣe lójú oorun kò wá ṣètọ́jú ayé kọ́rọ̀ rẹ̀ ó sì lójú kíre gbogbo lọ́tún ló sì kó tó ọ lọ́wọ́. ẹ jọ torí Ọlọ́run kò lè yí sí fún mi ẹ kàn wò ó pé kírú mi jọmọ yín kí máa léwèrè kiri ìgboro pé mo fẹ́ bá a láṣepọ̀ dáàdi mi kan ti di wèrè nìyẹn ẹ kàn bá mi wá ọ̀nà mi tẹ́ ẹ mọ̀ pé lè gbà mo ṣe tán gbogbo nǹkan kí nǹkan tẹ bá tún ní kí n ṣe mo ṣe tán àti ṣe. ṣoṣo rí Kọ́ládé tó bá ń gbé ojú tẹ́lẹ̀ ojú tóko àgẹ̀síjẹ́ Ifá náà ń pè bẹ́ẹ̀ tó bá sọ pé èèyàn máa kúra aago 12 kò ní di aago 1. bẹ́ẹ̀ ni àwa ò sì ní fi dúdú pé funfun. n ti fárí òun ló sọ jáde o tètè mọ náà pọ̀ bá ṣe máa wá wèrè lókàn báyìí o bó jẹ́ dọ́sìn mélòó. ẹyọ kan péré náà ni o. ẹyọ kan ni. kódà bó ṣe ẹ̀kan. a ṣe kò sẹ́ni tí ó ṣe lójú oorun kò sẹ́ni tí ìyẹn ò lè dàdí. ṣé bó o ṣe lójú oorun kí ló wà ń bẹ́ẹ̀ bí kò kàn mú ọbẹ̀ kó dẹ̀ kì í mọ́lẹ̀ kí ló wà nú ẹ̀. ẹ bàbá Ìgbàrú kẹsì máa wo Ifá yìí náà sọ Ifá ní fún gbá kò ní jẹ́ gbá omi ìfún tàkàrà kò ní jákàrà ó fọ̀hún ìran pé kò ní rúmọ̀ kán yìí sẹ̀ ẹni máa bá tèmi jẹ́ òní súnmọ́ mi nǹkan tá a sọ ìwú ṣe ni àbújá kan ò sí lọ́rùn ọpẹ́.
fẹ́ yin ọmọ lọ́mọ mọ́lẹ̀. Sọmọ ìtọrọ ó tọrọ owó lọ́wọ́ ẹ. Ìwọ fẹ́ wá yọ ọrùn wèrè àṣírí ẹ̀ tú báyìí. Yes. Má jẹ̀ bá wèrè rẹ̀ lójọ́. Ẹ lọ mú ká má lọ. Ẹ sì lórí awé tí mo bá sọ̀rọ̀ màá bá yọ ọkọ̀ fún àwọn òkúta. Second offense. Mo fẹ́ fún lókà lówó. Mo fẹ́ fún lókà lówó. Ẹ máa mú lọ tàbá tó ní sọ́jà. Olórí burúkú. Ẹ bá mi lọ. Olóòfẹ́ rà mí lọ kanji. Wọ́n ní kò lọ. Ẹ máa mú nìṣó olórí burúkú kọ́ fún àwọn ogun wà lọ. Ẹ máa mú nìṣó. Officer, ojú ò ní tí ṣe rí for the fact pé mo bá yín sọ̀rọ̀ ẹ sọ Yorùbá jáde lẹ́nu ó dẹ̀ múnú mi dùn kò ṣe pé ẹ̀yọ̀ ikú ọ̀dà o ṣùgbọ́n tí mo fẹ́ sọ yìí torí pé ẹ jẹ́ Yorùbá olú máa jẹ́ kó yé yín Ọlọ́run má jẹ́ ká níṣòro èèyàn ò lè fáyìn báyìí kó wá sọ pé wèrè lòkú tó ń fẹ́ lọ bá lò pọ̀ tí ó bá nídìí. Bàbá ohun tẹ́ ẹ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ àìmọye irú wọn tó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Eléyìí kọ́ eléyìí ní spiritual àánú ni èmi gangan fúnra mi mo mú lọlé babaláwo nígbà tọrọ ẹ dojúrú babaláwo wa sọ pé tó bá fẹ́ kọ́rọ̀ òun ó níyànjú káyé ẹ tòrò bí omi àfòwúrọ̀ pọn àfi kó lọ wá wèrè kan kó bá lájọṣepọ̀ yín tó sún lọ́dọ̀ wèrè nìyẹn o ṣùgbọ́n ṣé irú eléyìí máa sọ fún yíbò tó jọlọ́pàá àbí máa sọ fún haúsá tó jọlọ́pàá á ní ọ̀rọ̀ ni mo sọ ṣùgbọ́n torí pé ǹjẹ́ yóò bá tẹ́lẹ̀ mọ́ ń pa spiritual ẹjọ́ torí ọlọ́ ẹ bá mi fojú àgbà wò ẹjọ́ ẹ bá darí kò ní ṣerú ẹ̀ mọ́ o a mọ̀ pé n tó ṣe ò bófin mu rárá ẹjọ́ kò ní ṣerú ẹ̀ mọ́. Bàbá torí pé ẹjẹ àgbàlagbà ni mo ṣe fàbalẹ̀ bọ́rọ̀ yìí jọ yíbo ni ẹ. No sir, Yorùbá ni mí. Kọ́ládé ló ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi níbo àwọn ti léètì o wọ́n ti dolóògbé. sí nígbà tó yẹ pé Yorùbá ni ẹ nígbà tí wọ́n mú ẹ kí ló tó lè ṣàlàyé àwọn tó mú ẹ kó ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún ọ kó bá wọn sọ ní ìtùbí ìnùbí kí wọ́n understand ẹ. but wọ́n jẹ́ kí n sọ kankan wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá mi lójú gbá mi nímú ni. wọ́n máa gbẹ́ ẹ lójú gbẹ́ ẹ nímú nítorí pé criminal offence ni wà tó wù ó fẹ́ fipá bá wèrè lò meanwhile tó bá lóyún tó ń sìn ó máa di liability fún ìjọba ìwọ fúnra rẹ ò ní sọ pé wọ́n ló fún lóyún mọ́ are you going to take care of her? You will not. You will not. So definitely tó bá káàkiri wọn náà tó ń lọ sọ pé ta ló fún wèrè lóyún lẹ́wọ̀n máa sọ káàkiri ìwà tó kì í ṣe wà tó dáa rárá and mind you ẹ máa ṣe irú nǹkan yẹn mọ́ àwọn ọ̀wà ọ̀daràn báyìí ìwà wàhálà báyìí ẹ má máa ṣe mọ́ ó máa ń kó ìtìjú báyọ̀ ni you see tí kì bá ń ṣe kọ́ ara bàtà ń wò yín sìn ẹ̀wọ̀n ló ń lọ because it's rape o fẹ́ take advantage pé nìyẹn jẹ́ wèrè o fẹ́ rape that is just the truth nothing but the truth but as it is now baba kò sẹ́ni tó máa rí ròyìn tó máa sọ pé òun ò rí èèyàn tí wọ́n bá náà wọ́n lórí mọ́ kò lè rí èèyàn wọn láéláé. Ifá gbẹ̀yìn Jésù àgbẹ̀yìn járe. kí ló fi láṣọ àpè Christian ni mi. Ànábì àtó ti ń ṣe sàlálọ́ bàtà sálàm. bàbá kí ló fi láṣọ àpè Muslim ni. ọ̀dọ̀ Ọlọ́run àdó tì sá. pẹ̀lú àgbàlagbà tí mò ń wò yín àti bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ àgbàtẹ́ sọ yín ọlọ́pàá ọ̀rẹ́ yín la jẹ́ tí o gbá bá lè bára wa sọ̀rọ̀ báyìí kò ní sí wàhálà máa arrange mo ṣe máa release ẹ̀ àdé kó máa lọ but never in your life kò try irú nǹkan báyìí mọ́ tó bá tún try ẹ̀ tó ń bá mú ẹ mo promise ẹ gbogbo years life ẹ tó kù ẹ̀wọ̀n ló ti máa lò. ẹ jọ sá 3,000 ló wà lọ́wọ́ mi báyìí o ṣé wọ́n á lè gbà. ìyẹn ò ń ṣe ní Nàìjíríà ti yí padà bí wọ́n ṣe lélẹ̀ lọ ẹ lọ. ok kí lorúkọ ẹ. Kọ́ládé. Kọ́ládé at least bẹ́ẹ̀ pass on asan this your call. Ọmọlọ́lá wo àtàrò tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ pé kó máa bù kó jẹ́ ká sùn tó dẹ̀ fi mí gún lágídí. Ọmọlọ́lá tí mo sẹ̀ ẹ́ nì kí ló tó ń fi àfẹ́ jẹ mi báyìí.
at least káàtì ẹni mo sẹ́ gan iṣẹ́ tí ètò lè pè ní kò sọ fún mi. Ọmọlọ́lá ṣé nǹkan kan wà lọ́kàn ẹ̀ tí mo lè ṣe fún ẹ kó má sọ fún mi. Nǹkan tó ṣe fún mi pọ̀ tó ti yẹ nǹkan tó ṣe pọ̀ o wọ́n jẹ́ kó yé mi pé nílé ayé ọkọ tìyàwó pàtàkì jùlọ ìyá tó bí mi lọ́mọ ó ní kò yẹ kí ọkọ tìyàwó máa fi àṣírí kọ̀ọ̀kan pamọ́ fúnra wọn níwò jọ nítorí Ọlọ́run kí ló sún ẹ déédéé nǹkan tó ṣe gangan ó fẹ́ join àwọn apamọ́lẹ́kúnjayé àbí òun wówó òjijì ó fẹ́ join àwọn tó máa ṣògùn owó láti rí owó láì mọ̀ pé ṣé ọwọ́ ẹ̀ báyìí ó tó ẹ̀jẹ̀ ṣàlàyé fún mi ó fẹ́ lówó òjijì ó fẹ́ lówó ẹ̀jẹ̀ àbí tèmi ò ní bẹ́ẹ̀ náà ń bẹ̀ lágbára Ọlọ́run ó wá sọ fún mi pé kí ni wọ kí ló ṣe fún mi nǹkan tó ṣe fún mi ó pọ̀ gan tí yóò bá wá ṣàlàyé fún mi lálẹ́ yìí nǹkan tó fi ṣe nǹkan tó ṣe yẹ ibi tó lè jà sí mi ò tí lè sọ. Ó yẹ kó yẹ pé kò sí ìlú tó wà nínú òun àti ẹ̀ táwọn di òun láàrin mi àti ẹ̀. Ọmọlọ́lá nǹkan tó mú mi ṣe nǹkan tí mo lọ sí because of you ni o. Torí ta ni. Ọmọlọ́lá kó lè yí ẹ ní wàhálà yìí ti pọ̀jù láàrin mi àti ẹ̀ ìwọ náà wo àtijọ́ tí a ti fẹ́ra wá sílẹ̀ tó jẹ́ pé gbogbo oyún tá a ní kò dálẹ̀ tá a máa fi oṣù mẹ́rin oṣù márùn ó ti wálẹ̀ ó ti ń di ìsọlẹ́nu nígboro débi pé gbogbo àwọn gbòòrò gan ti ń sọ mí lẹ́nu wọ́n ní bóyá ìfẹ́ mi àti ẹ̀ ò dọ́gba ni bóyá ìgbésí ayé wa tá a ṣe fẹ́ra wá sílé bóyá kò papọ̀ pé ká lọ try láti court wọ́n á wò pé èmi máa fi ìfẹ́ mi sílẹ̀ ẹni tí mo nífẹ̀ẹ́ sí dọ́kàndọ́kàn nǹkan kí tó bá gbà la máa fún ìyẹn ló jẹ́ kí mi náà jáde lọ báwọn àgbàlagbà wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé kò sí nǹkan kan tí a lè ṣe tá a bá fẹ́ fẹ́ra wa tá a lè fẹ́ bí ọlọ́mọ láyé àfi tí bàbá wòlé lọ́pọ̀ nǹkan tó jẹ́ kí n lọ sí nǹkan tí mo lọ sí nìyẹn pàápàá jùlọ gan odidi ọjọ́ mẹ́ta ló fi gbọ́ omi jẹ́ lójú mi wípé èmi pẹ̀lú wèrè but ìgbà tí mo tún lọ bá wọn wọ́n ní kò sí nǹkan tá a lè ṣe nǹkan táwọn sọ yẹn ni best thing mo wá wò pé kí n gbìyànjú kí n fẹ́ kàn sí kí n lè jẹ́ ìdùnnú fún ẹ pàápàá nǹkan táwa náà wá látijọ́ ikú lè tẹ̀ wá lọ́wọ́. ṣé pé nítorí tèmi ló ṣe fẹ́ lọ bá wíìlì lájọṣepọ̀. nǹkan tó jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe nìyẹn kó dé máa wò ó mi ò lè parọ́ fún ẹ ó yẹ kí n sọ fún ẹ but bàbá yẹn ní kí n má sọ fún ẹ dá láàyè kankan títí tí màá fi parí ẹ kódà ìyàwó mi gangan pàápàá tí everything bá settle tán ni kí n jẹ́ kó tó mọ̀ kó tó jẹ́ kí n sọ nìyẹn. ká lè dọ́lọ́mọ láyé. ó ṣọ́ nǹkan tó ń sọ ẹ́. ìfẹ́ mi ò lè parọ́ fún ẹ mi ò lè parọ́ ojú tí ń tì mí nígboro ni. Sọ̀kẹ́ ti balẹ̀ sí. Ti balẹ̀ sùn sí. Kọ́ládé ìbò la bá ọ̀rọ̀ dé báyìí. Nǹkan tó ní kí n ṣe fún ìyá pátápátá ni mo ṣe. Ó kárí láyé kódà gbogbo ẹ̀bùn tẹ ní kí n ra fún wọn mo tún ra kọjá nǹkan tẹ́ lérò but màmá mi ò jẹ́wọ́ o màmá mi ń jẹ́ kó yé mi pé àwọn ò mọ nǹkan kan àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa pé nǹkan kan ń ṣe ilé ayé mi rárá dádì ẹ má jẹ́ ká pàjá lọ́gbọ̀n fúnra wa níjọ́ tí a ti kúrò ń bí bá sí lọ lójú ọ̀nà ni mo ti pe ọ̀rẹ́ mi pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa pé kó tàn mọ́lé ọ̀rọ̀ yẹn yé mi sí ó ń jẹ́ kí n mọ̀ pé ẹ fẹ́ lọ́rọ̀ mọ́lẹ̀ ni wípé ẹ mọ̀ dájúdájú pé àjẹ́ ni màmá mi dádì ẹ wò nígbà tí mo délé mo gbọ́kọ́ bá wọn sọ ní ìtùbí ìnòbí nígbà tí mo rí pé wọn ò fẹ́ gbọ́ mo ya àdá sí yá mi mo fẹ́ kún wọn bí ẹran ọpẹ́lọpẹ́ àwọn aráalé wa tó jáde tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni màmá mi àti di súyà ẹ wò kò yé mi o. Kọ́ládé sá ìwọ yọ àdá sí ìyá ẹ. Kí lè rò pé mo tún lè ṣe kí ló ń ṣe fàjẹ́ ju kọ́ pádànù. Ìwọ yọ àdá sí ìyá tó bí ẹ lọ́mọ. Ta ló pè yé ẹ lájẹ? Èmi
nígbà wo ni mo lánú mi pé ìyá ẹ̀ lájẹ́. ẹ bọ́tọ̀ ọ̀rẹ́ mi. jẹjẹjẹjẹ ń gbọ́ràn jàre kì í ṣe pé méjèèjì náà lẹ́jọ́ wà ń bí ni èmi ò pé yẹ́ lájẹ́ o mi ò dẹ̀ rí lájẹ́ mi ò dẹ̀ mú lájẹ́. ó ti wá da ojú ọ̀rọ̀ rú pátápátá báyìí o. àfi ká kọ́kọ́ gbìyànjú ká ràn ẹ́ lọ́wọ́ láti bẹ̀ yá ẹ náà láyé ọ̀tọ̀ tó dìgbà tó bá gbọ́ ẹ̀bẹ̀ tí àjẹ́ tó pé àtàdá tó yọ sí ká tó tún lè fi nǹkan míì lọ àbí kí ni ìtumọ̀ gbogbo rádaràda yìí. èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. ṣé ìyá ẹ̀ ń lo fóònù. fún mi ní nọ́mbà. ìyá wa. kí ni o ti mọ gbé nínú ìwé kí ni. ìwé mímọ́ ni. ẹ mọ̀ ní ìwé mímọ́ ìyẹn wá túmọ̀ sí wípé gbogbo ohun tó wà nínú bíbélì yìí gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ pé kí àwa ẹ̀dá ènìyàn ká máa múlò òun la fẹ́ fi bára wa sọ̀rọ̀. Ọlọ́run jẹ́ kó yé wa wípé ká gbìyànjú ká máa dárí ẹ̀ṣẹ̀ jìra wa kóun náà pàápàá kó lè máa dárí ẹ̀ṣẹ̀ táwa fúnra wa ṣe òun kó lè máa dárí ẹ̀jẹ̀ wa àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rọ̀ ọmọ yìí ni ó ṣẹ̀yìn òun pàápàá wọn kò ń ṣẹ̀yìn ìdí tí àṣẹníkẹ́ yọjú sí wa ní pàtó nìyẹn wípé ẹ̀ṣẹ̀ tí ọmọ yìí ṣẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ní orúkọ Olúwa ẹ dáríjì kí bàbá mi tí ń bẹ lọ́run kí ó lè dáríjì ẹ̀yin bàbá. ó yá àfárá Kọ́ládé níwájú ọlọ́run ilé ìdùnnú rẹ̀ dọ̀bálẹ̀ náà gbàdúrà kó bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. tó bá ti wá tẹ́ lọ́kẹ́ fúnra yín. ó ti tán láti dídí ọkọ mi. ọmọ bíbí inú mi ni kò sí tí máa fi ṣe ó ti tán nú mi pátápátá. kò sí nǹkan tí mo fẹ́ ṣe dáadé èmi náà ló bí èmi náà ló kú lọ́wọ́ mi mo gbọ́dọ̀ gbèrò àbúrú sí i ó ti tán nínú mi. ẹ ṣe yẹn ní ení ẹlẹ́ẹ̀kejì yà wá mo fẹ́ kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ kan ẹ jọ̀ọ́ kí ni ẹ lè sọ fún wa ní pàtó tó wà gẹ́gẹ́ bí àdéhùn láàárín ẹ̀yin àti ọkọ yín nígbà tí wọ́n wà láyé tó ní í ṣe pẹ̀lú alákànnà pẹ̀lú wèrè àbí nǹkan kan. ọ̀rọ̀ láre o. ṣé ìwà àgọ́ ni ilé mà ti ṣùgùn ibo lẹ́tẹ̀ tí wàá rọmọ gan. torí àwọn ọmọ wa ni mo ṣe gbọ́mọ ìwọlé wa. ṣáà ọmọ wa náà ọ̀rọ̀ ọmọ bá ṣeré ni. bíi ti bẹ́ẹ̀ kọ́ ṣó rọmọ yìí ọ̀rọ̀ wà lórí ẹ̀ kódà àṣírí pàápàá wà ń bẹ̀. sórí kí n tó lè sọ àṣírí tó wà lórí ọmọ yìí fún ẹ àfi ká múlẹ̀ o nítorí pé tíkẹ́tà ò gbọ́dọ̀ bá a gbọ́. ó kéré ẹja mú. bí olójú mẹ́rin. kí ni kí wọ́n ṣe sí. àjà fún ẹ wà wá mú wá búra sí i kò sọ pé jọ́kíjọ́ tí o bá sọ ọ̀rọ̀ yìí fún ẹnikẹ́ni kó o pọ̀ ẹ̀jẹ̀. èmi Ajíbíkẹ́ gbogbo nǹkan tí ọkọ mi bá fi lè sọ lénìí nípa ọmọ yìí tí bá sọ fún ẹ̀dá alààyè kankan ìjọ ẹni kí n pọ̀ ẹ̀jẹ̀. ó yá là sí mẹ́rin. ó yá mọ ẹyọ kan bẹ́ẹ̀ kó sọ sẹ́nu ẹ̀. tẹ́wọ́ ẹ. báńkò tó kù.
Ndàmí Àtìmúlẹ̀ o ìjọ́kíjọ́ tí o bá sọ fún ẹ̀dá Ọlọ́run kan ó máa pẹ̀jẹ̀ lẹ́nu ní o oṣù ni mo fẹ́ ṣe o. Àyìnlá bàbá mo ń dá ẹ lóhùn. Àyìnlá ẹ̀mí ló mú pé ọ. Bàbá tí mi ò bá ṣìkà ẹ̀mẹ́ta. Owó yìí wù ọ ní. Bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ ò dáa òṣì sún ọ bàbá. Nǹkan bíntín báyìí ni wọ́n ṣe fún ọ. Kínkínní ni lójú awo àmọ́ ó lè tóbi lójú ìwọ ọ̀gbẹ̀rì. Nǹkan bíntín bàbá ẹ sọ. Ọmọ tá a bá jágbà lọ́wọ́ wèrè là á lò fún ọ. Bọ́ ọ bá ti rí ọmọ jágbà lọ́wọ́ wèrè tó o mú dé àyín lówó tó wí yìí bá dé ló ń mì nínú ọlá lájẹ́ filé rẹ̀ ṣe bùjòkó. Ajé olókun yóò wọlé tọ̀ ọ máa lu gbùdù. Wọ́n wá ní àfi kí n lọ́wọ́ ọmọ wèrè wa. Gbọ́lẹ̀ tí wàá rọ̀ mọ́ wèrè. Àdá fún ọmọ wèrè tó ń pè ní pẹ́hùn. Ọmọ ẹ̀ ni mo lọ gbé yìí o ó ti múlẹ̀ o bí wọn bá dẹ̀ ti dalẹ̀ tó bá pẹ̀jẹ̀ lẹ́nu tí mo kò máa kú ni ikú ni o. ọ̀rọ̀ náà wà lójú túbọ̀ ìyá wa lẹ́yìn tí ọ̀rọ̀ wa wáyé bó ṣe wáyé kí ni àpẹẹrẹ tẹ wá rí. Dádì mo rí wèrè. Ta ló gbọ́ mọ pé o? Ta ló gbọ́ mọ pé o? Sẹ́ni tó gbọ́ mọ mi ni mo fi pàwọ́ fún ni. Ta ló gbọ́ mọ pé o? Ta ló gbọ́ mọ pé o? Àyè ló gbọ́ mọ pé o. Sẹ́ni tó gbọ́ mọ pé o ni mo fi pàwọ́ fún ni. Ta ló gbọ́ mọ pé o? Ikú làbí àmọ́ kí ló wọ́n lè ṣe wèrè báyìí tó ń pa ìwò tó yìí. Wèrè ń wá ọmọ ṣó lè ṣe ṣá. Madam ṣé pé òun lẹ ń dúró tẹ́ ń wò báyìí. Èyí bó ṣe ń pariwo náà ìwò yìí pọ̀ ó máa pariwo ó ṣẹ̀ṣẹ̀ gbọmọ lọ́wọ́ ẹ̀ láìpẹ́ yìí ni pàápàá jùlọ àmẹ́ni tó bímọ yìí fún ọmọ ẹ má dúró jù bẹ́ẹ̀ ṣe wà yìí o. Kó má jẹ́ wípé tó bá dìde ọmọ àrò bóyá bá láyọ̀ ń jà ní ẹ jẹ́ tètè máa lọ. Ẹni ò kọ́kọ́ mọ̀ pé o kò ní kí èrè ọmọ ẹ̀ pé o ọlọ́run burúkú pé o. Ẹgbẹ́ ní bá gbé wọn pé o ó tọwọ́ mi kí èrè ọmọ ẹ̀ pé o ẹ bá gbé wọn pé o bá wọn pé o. Wèrè bẹ̀rẹ̀ sí ní gégùn tiẹ̀ yàtọ̀ sí ti wèrè tó gégùn yìí jẹ́ tó ṣàkíyèsí ohunkóhun. Ẹ ṣé dádì lẹ́yìn ìgbà yẹn gbogbo nǹkan burúkú bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àjálù burúkú bẹ̀rẹ̀ sí ní jálulẹ̀ gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní kú kò pẹ́ kó jìnnà ẹ̀ ní bàbá wọn náà fòṣànlẹ̀ tó kú ó wà kó Kọ́ládé mi nìkan ni mo bá bẹ̀rẹ̀ sí ní kojú bọlé káàkiri mo wọlé ológun mo wọlé aláàfáà pé kọ́lọ́ bá mi dá Kọ́ládé sí kọ́lọ́ bá mi dá Kọ́ládé sí alàgbà. Ìyẹn wá túmọ̀ sí wípé nígbà tẹ́ ti wọlé ẹlẹ́bọ tẹ́ ti wọlé olóògùn ìyẹn ni Ọlọ́run wá dá Kọ́ládé sí àbí. Bẹ́ẹ̀ni. Ẹ múra yín gan ìyá wa. Ẹ̀mí Kọ́ládé pàápàá ìdè òkútẹ́ sí lẹ́sẹ̀ yọ́lẹ̀ yìí. Kọ́ládé fún rẹ̀ ṣé ó ti rojú tu ara ẹ̀ gbogbo fìtìnátì tí ó wá ń ṣẹlẹ̀ nígbèésí ayé yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ègún tí wèrè gé lọ́jọ́ sí ṣé ó ti kúrò ńlẹ̀ ni àbí ta ìrọmọ bíi tòun àtìyàwó ẹ̀yìn ńkọ́ ṣé ó lè fẹ́yìn ní ààyè láti fọmọ sáyé lọ. Ẹ ṣé dádì èmi tí ẹ̀rọ bí ogun ti ṣẹ́ inú ayé mi ni àfìgbà tí Kọ́ládé náà wá dé tó ń fẹ́ yàwó níyàwó ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní lóyún tún jábọ́ lára yàwó ẹ̀ bí mo pógun ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ gbà mí dádì ẹ gbà mí. Gbogbo ohun tí a fẹ́ kí ẹ tan ìmọ́lẹ̀ sí pátá òun náà lẹ ti tan ìmọ́lẹ̀ sí àmọ́ lóòótọ́ a ti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí wá ní ọ̀nà àbáyọ lórí gbogbo wàhálà tó ń kojú ọmọ yín báyìí ọwọ́ yín ni ọ̀nà tó wà
nítorí ẹ̀yin lẹ mọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ dúró tì í pẹ́kípẹ́kí láti rí wípé a ṣe ohunkóhun tí a bá lè ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ràn Ọlọ́run láti ré ègún wọ̀nyí dànù. Ìyẹn jẹ́ ohun tó ṣe kókó nítorí ìdí èyí a máa gba àwẹ̀ funfun 21 tá ò dẹ̀ ní kúrò ní àyíká ní gbogbo àsìkò yìí. Ṣé ẹ ṣe tán ìyá wa? má gbà tó bá ti jẹ́ lórí Kọ́ládé mi ni má gbà. Kọ́ládé ò pé méjì lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael. Olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Olùṣègùn 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 ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ló tó ṣẹlẹ̀? Ẹ jókòó. Dókítà ẹ bá mi sọ ẹ má jẹ́ kí n jókòó. Ẹ bá mi sọ ọkọ mi lè balẹ̀. Kọ́ládé ẹ jókòó. Ọkùnrin ní ẹ̀fọ́kùn yín balẹ̀. Kò sí nǹkan tí kò ṣẹlẹ̀ rẹ̀ kò dẹ̀ sí nǹkan tá a rí rí Ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa. Èmi ni mo ní káwọn nọ́ọ̀sì kan máa sọ nǹkan fún yín pé tẹ́ bá ti dé kàn jẹ́ kẹ́ máa bọ̀ nínú ilé kí n lè bá yín sọ̀rọ̀ kò sí wàhálà kankan. Ṣé ti yé mo kàn ní láyọ̀ láti sọ fún yín pé congratulations ìyàwó yín ti bọ́kùnrin. Ìyàwó bọ́kùnrin? Ìyàwó bọ́kùnrin? Dókítà àbájọ mo ti pe ìyàwó mi títí tí kò gbáko mo tún pè yín náà wọ́n ní kí n sáà máa bọ̀ ń bí pé dókítà ò lè gbáko ń sìn. Kódà èmi ni mo ní kàn pa fóònù pẹ́ẹ́nu mi ni mo fẹ́ kẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́ kẹ́ ẹ tó gbọ́ lẹ́nu ẹnikẹ́ni. Dókítà ìyàwó mi bí ọkùnrin. Dúpẹ́ fún Ọlọ́run ọba mo ti tún dúpẹ́ lọ́wọ́ yìí dókítà àti lóòótọ́ ni kò sí nǹkan tí àwẹ̀ àti àdúrà lè ṣe tì. Wọ́n tún sọ wọ́n ní àdúrà lẹ́bùn onígbàgbọ́ ẹnikẹ́ni tó bá ti súnmọ́ Ọlọ́run ọba kò tún jogún òfin dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé èmi náà tún lè rẹ́rìn ayọ̀. Ẹ mọ̀ pé kò sí nǹkan tó lọ́wọ́ ò lè ṣe ní gbogbo bíkíbi àdúrà ló lè gbé ìrànwọ́ ẹni ní hospital wa táwa yìí náà àdúrà làá gan fi gbéra wa lọ. Ó tiẹ̀ ń jẹ́. So àdúrà ni téèyàn bá ti fàdúrà lẹ̀ bàbá mi kò sí nǹkan kan tó ń bọ̀ agbára Ọlọ́run bọ̀ nìkan. Àdúrà lè bọ̀ ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn lé àdúgbòjì ẹ̀sẹ̀ gẹ́yìn lé àdúgbòjì. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ojú mi kí n fi kàn yàwó mi lọ gbogbo ohun tó bá kú láàrin yín àti màá wá bá yín níta. Ẹ jẹ́ ìfojú ẹ lọ. Mo ń bọ̀.